mi lọ́lá. Ire tó mi lọ́lá. Ire mi kó má débi. Mo wájú rẹ̀ ẹ̀yin ológo lóye ń sá sí. Má jẹ́ ńlá kàkàkí. Ṣòṣì wo lélẹ̀. Ẹjọ́ ẹ má bínú. Ẹjọ́ torí ọlọ́mí mọ̀ pé ń bọ̀. Mi mọ̀ pé ń bọ̀ ẹjọ́ torí ọlọ́ má bínú. Ọmọ pé mo bọ̀ sójú ẹ fọ́ ni. Ẹjọ́ ẹ má bínú. Ọmọ pé rí mi báyìí ṣé mo kéré ni. Ẹjọ́ ẹ má bínú. Ẹjọ́ ẹ má bínú. Ẹ má bínú mi mọ̀ pé ń bọ̀. Ẹjọ́ ẹ má bínú. Ẹjọ́. Olórí burú. Ẹjọ́ ẹ má bínú. Kí ló ṣẹlẹ̀? Tí mo ṣe ń lọ jẹ́jẹ́ ni tí mo lọ fún appointment tí mo lọ fún. Lórí burúkú kan da omi sí mi lára ni ó ń fọṣọ lọ́wọ́ lóhùn ò rí mi tí ń ṣe tó ìkíyàn sọ pé òun ò rí mi. Irú àdáni dúró ní gbèsè wo lélẹ̀ báyìí. Bébí mo kàn sáré wálé ń ṣàjẹ́ kí n tètè wọnú bedroom kí n lọ change kí n lè padà lọ kí n má late. Inú ilé wo ló tún lọ? Ṣé bí dry clean láti yáṣọ? Ibẹ̀ ló yẹ kó padà sí. That's true. Oṣù máa yá mi. Sáré lọ, ó máa yẹ mi. Sáré lọ, sáré padà síbẹ̀. Ìwọ náà, má pẹ́. Wàhálà wò. Ire tó mi lọ́lá. Ṣàánú wa o. Kó má jìbì. Ire tó mi lọ́lá. Ire tó mi lọ́lá.
Ṣẹ́yìn ni Mr. Ire Àgbájé. Bẹ́ẹ̀ ni màá Ire Àgbájé mà. Ó pẹ́ kẹ́ tó dé. Ẹ wo bí wọ́n ṣe ń bí nìyẹn. Olórí burúkú kan ló da omi sí mi lára. In fact, mo ní láti padà lọ sílé lọ change ni. No. Ẹ má lórí èdè bẹ́ẹ̀ níbí báyìí. Nítorí pé tọmọdé bá wà ní àyíká bíbá, ó máa rò pé ọ̀rọ̀ gidi òun lẹ sọ tí kò dẹ̀ dá fún láti máa fi pèlè lójú àwọn ọmọdé. Lọ́rọ̀ báyìí kò dára rárá. I'm very sorry ma bí yóò ṣe rí lára mi ló jẹ́ kí n sọ̀rọ̀ bẹ́ẹ̀. I'm truly sorry. Please ma I'm here for the contract ma. Torí ẹni mo ṣe ń rush. Ẹrú obìnrin kan tó kọjá lọ ń sìn. Obìnrin ma. Ó jáde ń sìn. Pàdé obìnrin okay. Mo ṣàkíyèsí obìnrin kan ó wà mọ́tò white nínú compound yín. Yes, of course. Okay ma. Obìnrin tó jáde ní ìsìn láti olùléṣà wa láti Àbújá ló ti wá. Okay fine. Wọ́n dẹ̀ ti fún ní contract yẹn. What? Yes. Yeah! Ẹni yẹn ti gba iṣẹ́ tó yẹ kí n gbà náà mà. Ó ti gba iṣẹ́ tó yẹ kí n gbà. Ẹ má ṣe bẹ́ẹ̀ fún mi ẹjọ́ mo sì lè sáré lé wọn mú ẹjọ́ torí Ọlọ́run. Mr. Ire. Mo ti jẹ ìyà gan lórí iṣẹ́ yìí mà. Mo ti gba àwẹ̀ gan mà. Ẹjọ́ ẹ jẹ́ kí n sáré lé wọn kẹ́ni bá mi. Ẹ̀yin náà bùkún 30 ìṣẹ́jú lẹ fi pẹ́ sí àkókò tá a fún yín. Ẹni tó dá omi sí mi lára ló fà tí mo ṣe lọ lé lọ tí ń jẹ jọ. Kò sí ṣíṣe kò sáì ṣe wọ́n ti fún wọn níṣẹ́ yẹn. Thank you, ma. You are welcome. Love you. Tí èèyàn bá ti mú gàrí débi kan, èèyàn kì í béèrè ẹ̀pà àbí kéèyàn béèrè nǹkan kan. Okay? Nǹkan fún mi wà lọ́wọ́ mi. I should give you small. Don't worry, I'll give you later, okay? Ìwọ ṣáà mọ̀ mọ́ lọ ṣọgbọ́n. Ìfẹ́ mi. Olólùfẹ́. Ọmọ yìí máa padà sọ ẹ́dẹ̀ onírọ́ ni o. Tó bá máa fi mọ̀ pé kò sí nǹkan kan lọ́wọ́ ẹ̀. Ẹ̀gbọ́n, kò kí n ṣẹ́jú èmi náà kò mí láti parọ́ fún un. Ṣùgbọ́n tó mẹ́ni ìbá ti tọ̀ níwẹ̀ èèyàn máa ń bù bọ́jú ni. Wà á pẹ́ láyé ojú ẹ̀ ò ní rí ibi kan ni wọ́n máa ń fọwọ́ mọ́. Èmi fẹ́ kó jẹ oúnjẹ yẹn dáadáa ni. Nǹkan tó má tà sí mi nìyẹn. Ó yé mi, èmi náà dẹ̀ mọ̀. My baby, bàbá ẹ̀ nífẹ̀ẹ́ ṣùgbọ́n ó fẹ́ yẹ kó jẹun torí awórúkọ. Ire tó mi lọ́lá òkèrè mi. Ayé wa máa wí tẹ̀lé mi báyìí. Àgbà ńlá mi rán orúkọ àgbáyé. Àgbà ńlá mi rán orúkọ àgbáyé. Àgbà ńlá rìbìtì orúkọ à ń pè ìwọlẹ̀. Àgbà ńlá rìbìtì orúkọ à ń pè ìwọlẹ̀. Gbáyé gbọ́. Gbáyé gbọ́rùn. Lórúkọ à ń pè yín òkú. Lórúkọ à ń pè yín òkú. Igbó ò ní kú títí. Igbó ò ní kú títí. Omi ó má lè làájá. Omi ó má lè làájá. Orí ò ní kú títí. Orí ò ní kú títí. Kó ìyà ó má lè yá. Kó ìyà ó má lè yá. Àìrójú ọgbẹ́ àná lára omi. Àìrójú ọgbẹ́ àná lára omi. Bá a bá lọ. Bá a bá lọ. Àwa ó dé. Àwa ó dé. Nítorí pé àyún lọ àyún bọ̀. Nítorí pé àyún lọ àyún bọ̀. Ìlọ́wọ́ yún ẹnu. Ìlọ́wọ́ yún ẹnu. Fíní báyìí. Fíní báyìí. Ládìyẹ tó kó ìmọ̀ bọ̀. Ládìyẹ tó kó ìmọ̀ bọ̀. Pàgólógún bọ̀ fá àwòlé alára. Pàkàlà máa gbogbo ṣe àwọn olóde ìjẹun. Pàkàlà máa gbogbo ṣe àwọn wọn lóde ìjẹun. Pàtí òróbọ̀gún aláyà bí ọ̀bẹ bọ́. Pàtí òróbọ̀gún aláyà bí ọ̀bẹ bọ́. Òjìjí aláwọ̀ nìní. Òjìjí aláwọ̀ nìní. Òjò pọ̀ òrùn súkásì. Òjò pọ̀ òrùn súkásì. Adífá fún àtẹ̀pá òrìṣà. Adífá fún àtẹ̀pá òrìṣà. Níjọ́ tí ń lọ sí kọ̀gìrì dúró. Níjọ́ tí ń lọ sí kọ̀gìrì dúró. Ó yẹ kó orúkọ òkúta kọ́. Ó yẹ kó orúkọ òkúta kọ́. Ọ̀gbá ìrasírasí orúkọ ìjì ogbè. Ọ̀gbá ìrasírasí orúkọ ìjì ogbè. Èmi ni. Ire tó mi lọ́lá. Ṣé ní kọ́ máa sọ ìdíjà ní ọ̀rùn bínú sáwọn olódò ló ń pọ̀ ọmọ akásá tó ní. Kó má jìbì. Ire tó mi lọ́lá. Ire tó mi lọ́lá òkèrè mi. Kó má jìbì. Ìfẹ́ mi, kí ló dé? Kí ló ṣẹlẹ̀? Thank God pàlà ni o. Kí ni wọ́n fò lè ṣe láyé tí mo wá?
ayé tí mo wá yìí kàkà kí n jalè kàkà kí mi jalè má tẹpá mọ́ṣẹ́ ni. ìfẹ́ mi ó lè báwo. ibi mo lálàá kan tó fọ́ ní sọmọ àmọ́ àlá burúkú ní ṣẹlẹ̀ mi lórí lágbára lọ. àmín. inú ọkọ. àmín. ọ̀rẹ́dà mi kọ̀ mi ní sọ́rí burúkú. àlá burúkú ní ṣẹlẹ̀ mi lórí. What's going on? Pẹ̀lú ìbànújẹ́ àti ẹkún ni mo fi kọ lẹ́tà yìí sílẹ̀ fún ẹ. Ó dẹ̀ máa wù mí tí o bá lè gba kádàrá kí o gbà fún Ọlọ́run ọba. Ó wù mí kí èmi àti ẹjọ́ gbé láti òwúrọ̀ títí dọjọ́ ogbó. Ṣùgbọ́n oúnjẹ ọ̀sán tí kò bá tàárọ̀ tí tàárọ̀ yìí ò bá talẹ́ ló ń ṣe mí. Mo fẹ́ kí kálukú lọ lọ́tọ̀ọ̀tọ̀, kí wọ́n lọ tiẹ̀ lọ́tọ̀ kí mi náà lọ tì mí lọ́tọ̀, kó má lọ jẹ́ pé ìràwọ̀ wa ò papọ̀ ni. Why tó fẹ́ fi mí sílẹ̀? Tèmilọ́lá, jọ̀wọ́ má fi mí sílẹ̀. Jẹ́ kí èmi àti ẹjọ́ la ọ̀nà burúkú yìí kọjá. Jẹ́ kí a jọ fi ìfẹ́ rìnrìn àjò wa kí a dẹ̀ nígbàgbọ́ pé Ọlọ́run ló ń ṣe ohun gbogbo. Nǹkan máa change, nǹkan dẹ̀ ṣe máa dájú báyìí lọ. Promise you, mo pé mi ò ṣọlẹ̀. Owó èmi náà kì í fi ẹ́ sílẹ̀. Ẹ̀rù ẹ̀yìn ọ̀la ló ń bà mí. Ṣé wàá lè dúró tì mí? Ṣé wàá lè sìn mí lọ́jọ́ ìṣòro? Ó ṣe ní kí n má lọ yìí. Ṣé ó ní wọ́n padà fi mí sílẹ̀? I will never do that. Ṣé ilé aláyẹ̀wò wà ní padà dílé ẹkún? Kò ní ìdílé ẹkún lágbára Ọlọ́run ọba. Tí ọ̀run bá ràn lówùúrọ̀, orí ìrìnàjò ló máa ràn lé. Tí òṣùpá bá lọ lóru, ẹ̀yìn àti ẹ̀ náà ló máa ràn bá. See, let me tell you something, ikú wa jọkú ni. Ìjì ò ní da ìfẹ́ wa nù dípò máa domi máa gbọ̀n wá dànù. I promise you, I will never leave you. Dúró tì mí.
jọ torí Ọlọ́run gbogbo nǹkan tó bá gbà ní mo fẹ́ fún lọ́nà ọ̀tọ̀ láti lè fi lówó lọ́wọ́. Mo fẹ́ kó jẹ́ pé mi ni màá tọ́jú ìyàwó mi àti ọmọ tí mo bí. Mi ò fẹ́ kí ẹni ẹlẹ́ni gbàṣẹ mi ṣe. Torí tí èèyàn bá ti lówó lọ́wọ́ láyé yìí, ìyàwó èèyàn máa ń di ìyàwó níyàwó ni. Ẹ jọ̀ọ́, mi ò fẹ́ kí tèmi gbé. Ẹ̀yin náà mọ̀ pé ọmọ tó bá ń wọlé òun ni ìyàwó ẹ̀ máa kí káàbọ̀. Musa Agbọ́lá. Náà. Ṣé ohun tí ọ̀rẹ́ yín wí yìí bẹ́ẹ̀ ló ṣe rí? Àfà, ẹ wò bó ṣe wí gẹ́lẹ́ bẹ́ẹ̀ náà ló ṣe fẹ́. Ẹ sì mọ̀ pé ìrọ̀rùn igi ó ní ìrọ̀rùn ẹyẹ. Tára bá tù ara tù èmi náà gẹ́gẹ́ bí ọ̀rẹ́. Ẹ dákun. Ọlọ́run wọlá àwọn tó gbàdúrà fún tó gbàdúrà yín jáde. Yóò wọlá àwọn tó kọ àdúrà fún kò ní kọ̀ gbìyànjú. Aláwù Látìfù bí ìbáàdì yìí yẹ̀rì sùkù mọ́ ń jẹ sàárò owó àkọ̀lìkọ̀ wí rẹ̀ azim. Ọlọ́run ọba tí ẹ̀ ń wò yìí òun lọ́ba tí máa ń ṣe jíjẹ fún yàn. Ẹni ọba wù yóò ṣe jíjẹ fún. Ọlọ́run ọba yìí òun nìkan lọ́ba alágbára. Ọba tó mọ ogun tẹ́nìkan ọ̀mọ̀ pátápátá. Bọ́bá ti tásìkò tí ó rọ̀ yàn lọ́rọ̀ àgẹ̀lẹ́ ìlú yóò rọ̀ lọ́rọ̀. Ábẹ̀lọ́ fún yín. Ábẹ̀lọ́ fún yín, ọlọ́wọ́n ọ̀rọ̀ yìí lọ́rọ̀. Ọlọ́wọ́n ọ̀rọ̀ yìí lọ́rọ̀. Tí yín ò ní jáṣe ti bẹ̀. Bẹ́ẹ̀ bá ti ń fà yóò máa tó yín lọ́wọ́. Ń ṣètò ọ̀sẹ̀ kan fún yín. Tẹ́ ẹ bá ti lè wé ọ̀sẹ̀ ọ̀hún láàrin ijọ́ mẹ́ta ẹ̀yìn lọ. Dáadáa ló mú yín wá. Wàlá ẹ̀yìn lọ. Ẹ̀yìn lọ. Èmi àdùn. Èmi àdùn. Ẹ jọ̀ọ́, ìyá yín ti pọ̀ jù. Ó ti ń kọjá àfaradà. Wàlá ẹ̀yìn lọ. Ire tó mi lọ́lá, ire mi kò bá ti bí. Ire tó mi lọ́lá. Ó ní láti lọ. Yes, nọ́mbà ó ní láti lọ. Ẹ ní láti reach wọn bí tọ́rọ̀ dé yìí. Àwa ti ṣiṣẹ́ tiwa láti secure life wọn as a medical doctor because case wọn ó wà severe gan. Ọwọ́ yín ló kù sí. Àwa náà ní family ẹ̀. Nǹkan tó bá wà ńbẹ̀ ẹ ṣàlàyé fún wa. Ó dáńgbà yẹn. Ibi tó dé ń sìn a máa ní ìdòwò. Ṣé mo wí pé orí náà fi gbalẹ̀? A dẹ̀ ní ìdọ̀pọ̀lọpọ̀ owó kò tẹ́ ṣe just owó. Owó? To try number one go. Ire tó mi lọ́lá, ire mi kò bá ti bí. Ire tó mi lọ́lá. Pẹ̀lú ẹ̀gbọ́n mi, ẹ kà sàn. Bá ṣe parí gbogbo ọ̀rọ̀ tá a sọ tán jọ yẹn, èmi off phone ni kọ́ máa lọ pè mí kọ́ ti change mind wọn. Sorry, kò lè tó yìí because ṣọ́rẹ́ mi yẹn
nǹkan tí ò bá ní ṣe sọ. Trust me bóyá ló máa ṣe yẹn àwọn tó kù ṣòkò máa ṣe yẹn tágbára ẹ̀ bá gbé ọgbẹ́ agbára ẹ̀ gbé o wọ́n fi dìjú káwọn náà. ọ̀rẹ́ mi kò ṣe jẹ́ mi náà àwọn nǹkan tó jú mi ti rí náà láwọn àìkí náà lè bá àdúrà kó understand it. I understand already. But make it. Ìjọba mi wo kí ni ọ̀rẹ́ mi lọ sùn. Lọ ṣe 17 àbí mọ́. Ìjọba mi wo orúkọ mi. I told you. Oh! Should you sing? Oh my God! That's just it. Who might have to sọ àsọtẹ́lẹ̀ 17 million naira sí mi? You said it. Kò ní sọ. Ah! God. Ọ̀rẹ́ mi ò sí ọ̀rẹ́ mi sí. Thank you so much. Oh, sorry, Nico. Hello? Yes? Ire náà ló ń sọ̀rọ̀. What? Tó àsìkò fún ìyàwó láti máa lọ ní. Thank you so much. You're welcome, sir. Thank you. Kó tó di pé lọ, mo fẹ́ pe àkíyèsí sí àwọn kankan. Okay. Ṣé rí ìpèníjà tó ń dojúkọ? Òun ni à ń pè ní crinocerebral trauma. Ṣé rí kí àìsàn yìí kó tó lè lọ pátápátá lára èèyàn? Ìgbà míì máa ń jẹ́ oṣù 3, oṣù 6. Ọdún kan, ẹlòmíì gan ọdún 2 ń gbà mí. Ṣé rí nǹkan tó ṣe wọ́n yìí is unpredictable. Ìwà tó bá wù nísìn àbí tó bá wù lẹ́nu, òun kọ́ ló possible kò wù lọ́la. Àwọn náà kọ nǹkan tó ń ṣe wọ́n ni. Kó má bàa jẹ́ àjòjì sí yín, àwọn nǹkan tí ẹ máa rí rèé. Bí kẹ́ máa bá wọn sọ̀rọ̀ kékeré tí ò ti tó kéèyàn rẹ́rìn, kán rẹ́rìn kákákáká. Àbí nǹkan kékeré tí ò tó kéèyàn bínú sí, kán gbà sí bínú. Ẹ lè béèrè nǹkan tó fẹ́ jẹ lọ́wọ́ wọn, kán sọ dìjà mọ́ yín lọ́wọ́. Àbí kí wọ́n sọ fún yín pé àwọn fẹ́ mu mi, kẹ́ fún wọn lómi, kán sọ dìjà pé ṣe bọ́tí láwọn béèrè. Kó wá dọ̀la kẹ́ fún wọn lọ́tí kán tún lómi gbígbóná láwọn fẹ́. Ẹ máa ní láti ní sùúrù gidi pẹ̀lú wọn. Nítorí wípé àjẹ́ ni wọ́n, ilẹ̀ wọn ṣòro gbà, èèyàn kì í mọ̀lẹ̀ àjẹ́ gbà. Okay, ẹjọ́ kí ni advice tí ẹ lè fún mi? Like báwo ni mo ṣe lè handle situation by? Ẹ wò, the only advice tèmi lè fún yín, òun ni pé tó má ti délé, ẹ jẹ́ kó máa lo ògùn wọn déédéé lásìkò. Àní kọ́kọ́ tí wọ́n wà more important tí mi ò fẹ́ lè sọ pé ó tún ṣe kìíní jó ògùn lọ. Òun ni fẹ́. Ní àsìkò yìí, ẹ máa ní láti show wọn ní love gidi gan. Ju tàtẹ̀yìn wá tẹ́tí fi hàn sí wọn lọ. Ẹ máa ní láti máa make wọn happy. Ẹ máa gbé wọn jáde. Ẹ gbé wọn ṣeré, jẹ́ kí ni wọ́n máa dùn. Ìyá tún lè jẹ́ kí ara wọn tètè bọ́ padà sípò. Okay. Gbogbo nǹkan tí ẹ sọ pátápátá ni máa ṣe. Gbogbo ẹni máa mú lọ. Ẹ ṣe gan lọ́wọ́ àrùn yìí lọ́wọ́. Àmín. Ẹ pẹ̀lẹ́ madam. Ẹ má gbàgbé àti máa la àwọn oògùn yín déédéé o. Ṣé ti gbọ́? Ṣé ń jẹ́ wà ní ṣá? Olólùfẹ́, are you sure you're fine? Wọ́n ló ṣe kí ló fa orin táyé kọ́rin níbo ló ti rí ìbejì, níbo ló ti rí twins.
máa lọ bàlẹ́ fún ọkọ̀. Wọ́n yóò máa ń sáré kiri inú ọgbà. Ọdún ọba tí ń sáré kiri yóò máa ń yọ. Ń bá ti wá yọ, ń bá ti gbọ́. Ẹ káàbọ̀ sílé ọlọ́rọ̀ àwọn náà yẹn. Ẹ rà mà. Oúnjẹ ló wá bí káàní òtún wá kí inú ilé látọ̀ sí àmọ́ àwo pé ká má bá yín fi ọ̀ privacy. Àgbẹ̀lẹ̀ ọ̀gá. Èwo lẹ́yìn something. Ẹ̀yin kìí tèmi, òun náà ní sọ pé tọ̀, òun o, ẹ̀yìn òtútù mú un ẹ̀mú wá ní kí ló fẹ́ gẹ́gẹ́, ọwá ní òun fẹ́ kéèyàn ká mú un kéèyàn daṣọ àṣírí bò. Àìní ọ̀làjọ àṣírí nílé o, ní tí mo ní ò lè dára gbàdúró. So nǹkan tí mo fẹ́. Ọ̀fẹ́ mi. Ta ló nílé? Yọ. Kí ni? Èmi àti ẹ̀ la nílé. Mo sọ kí wa. Àwọn méjèèjì ni Ọlọ́run jókòó lé fún. Kí ló ń ṣe yín? Kí ló ṣe yín náà? Are you guys fine? Yeah, fine. Yọ. Gbogbo Yes. Gbogbo ẹ̀ mọ́tò everything lọ́wọ́ lọ́ní. Salam. Good. Ṣòro Sadiku ni only gate man wa security. Wọ́n tó máa ń pè mí ní ẹ̀yìn Gbádékú. Ìdí tí wọ́n sọ bẹ́ẹ̀ ni pé gbogbo ìdílé wa pátápátá látòkè yẹn ni ọba ni wọ́n ń jẹ́ ń bẹ̀. Eléyìí tó wá péjú kó náà rìn wa tó jẹ́ pé 100 ọdún dín méjì ńlò lò ó kú báyìí wọ́n sì tán fadé ránṣẹ́ tí wọ́n wá sẹ́ndì coronation day fáwọn pé káwọn máa bọ̀ lọ́rọ̀ àwọn wá kó aláwọ̀. Hello Sadiku. Ta ló béèrè àlọ́ lọ́wọ́ ẹ? Ṣé ìyàwó ẹ ni? No. Come on, kò lè jẹ́ ìyàwó mi náà. Ọmọ ọ̀dọ̀ tí mo gbà fún ẹ nìyẹn, òun ló máa help ẹ, òun ló máa ránṣẹ́, ó dẹ̀ máa dáná fún wa. Bẹ́ẹ̀ni, èmi lọmọ ọ̀dọ̀ ọ̀nù ilé Àpẹ̀ní dẹ̀ lórúkọ mi. Ìwọ ẹni tàkì bá kàn ti ní ìdí mi, ìyí kan pè mí, màá dá yín lóhùn. Tó ti yé bẹ́ẹ̀ ni, màá dáná fún màá so oúnjẹ kò yín. So you need to go back inside now. Yes. You need to go back inside. So, ẹ̀yin méjèèjì mo ti sọ fún yín lọ́sàn-án tẹ́lẹ̀ náà, ìyàwó mi ni. So respect ẹ bá lè fún mi lẹ́gbọ́dọ̀ mọ́. Kí ni sọ báńkà. Mọ́mí o. Ẹ pẹ̀lẹ́ ẹ pẹ́ láyé. Ní àtòrí àwọn ẹni tí wọ́n tẹ̀ sí kọ́ńpà yìí ni ó fi ṣe ìdí ní ọwọ́ alálẹ̀ ṣẹ́rí ara mi ò rírí mo lórí olúgbò látẹ̀ bóyá torí wípé ní ọ̀sẹ̀ tí ìyàwó ọ̀gá dé torí pà ní interaction dáadáa láàrin ara wa kò jẹ́ kí n gbọ́ di òun ó di ohun tèmi wá gbọ́ lálẹ́ yìí ni nítorí kọ́kọ́ ṣọ́ọ̀kì mi bí gèrè ní pa ta ló ń lé tó number 1 ó ṣọ́ọ̀kì wa number 2 pa ṣé ìyàwó ẹni ni ara ẹni náà tó ó tún ṣọ́ọ̀kì mi lápá kejì apá kẹta àbẹ̀ wá ní pé gbogbo ọ̀rọ̀ wọn àfi bí olúfà ọ̀rọ̀ wọn wá ń fà dẹ̀ àfi bí ìgbà tí bàrà mọ̀ ń jì tí wọ́n bá lù sọ́ọ́dì wọn tí wọ́n ń fa ọ́dì wọn lẹ́gbọ́n fún mi ní 75 20 ní 50 mú 50 wà o. Ṣé o mọ̀ pé ọ̀gá ti dẹ́bọ̀? Fún ọ̀rọ̀ ẹbọ nìkan nǹkan dàrú ọjẹ bọlọ bẹ́ẹ̀ mọ̀ sọ fún nǹkan dàrú jẹ bọlọ wàhálà ńlá ni ọmọ ni èmi ọmọ kọ́rọ̀ ọ̀gá ìyàwó ọ̀gá ọ̀fà tó ni ọ̀dà james ọ̀fẹ́ bọ̀dá mọ̀ ń dìde fún. Ẹ̀gbọ́n bàbá mi àwọn ni wọ́n fẹ́ pa wọ́n kí wọ́n tó máa pọ̀. Wọ́n máa tẹ̀lé àwọn ọmọ tí wọ́n ń ṣe eré orí ìtàgé káàkiri wọ́n wá lọ dí mọ̀ọ́sùkí lọ́dọ̀ kẹlọ́ ọdọ́ tí wọ́n wá lọ bẹ̀ ni àwọn gíní tí wọ́n fi ń yẹrẹ wọ́n ń gbà ní oní masíìnì oní téèpù nìní àwọn ni wọ́n sì ń yà wọ́n jẹ́ balance tẹ́wọ̀n àwọn ni wọ́n ń yà wọ́n mọ̀ àwọn fúnra lára wọn ni ẹmọ̀ kó orúbá tí wọ́n jẹ́. Wọ́n wá ti tribal mọ́lẹ̀ báyìí wọ́n ti tribal mọ́lẹ̀ wọ́n wá tẹ roll lẹ́yìn roll ìjẹ́ táwọn èèyàn ti yà bẹ̀ wọ́n bá dìde tẹ̀. àwọn ilé ní kí ni wọ́n sọ wọ́n wá sọ pé ta ló tẹ̀ ní wáyé ta ló tẹ̀ ní wáyé mo ti dáhùn ta ló tẹ̀ ní wáyé. Torí pé ọ̀rọ̀ gbọ́dọ̀ ní kókó ẹ̀kọ́ ni ò gbọ́dọ̀ ní ẹ̀yìn ọtí tútù dá lẹ́nu tó bá sì àmọ́ oúnjẹ tútù ọ̀gá kókó ọ̀rọ̀ mi àti lájọrí ẹ̀ ní wípé lọ́dọ̀ tiẹ̀ kókó sí ń bẹ̀ èmi ò rí kókó láyà ẹ̀. Kókó sí láyà mi. Ṣíbí ń bá parọ́. Mẹ́ni kókó láyà. Mẹ́ni kọ́ ìwọ ló ní kókó láyà kí n ṣe mẹ́ni. Sọ ara rẹ̀ mọ́ máa fi ọmú mi máa wé nǹkan mi ní mọ́ o so ti yọ bẹ́ẹ̀ ni nígbà bá sọ pé mo rí bí yẹn pé kókó sí láyà mi jọ kí ló wà lórí àyà mi ìgbà náà. Ẹ jẹ́ ń wo ṣèbí kókó mi wà tí máa ní ráǹdì
tí ó ní dọ́dọ́dọ́dọ́dọ́ yíká èmi ò ń dọ́dọ́dọ́dọ́dọ́ báyìí. èmi àti ẹ ti ní ṣeré jù. bẹ́ẹ̀ ni mo máa wọ́ra mi o. Bádékú. ẹ pẹ̀lẹ́ mọ̀. Bádékú. ẹ pẹ̀lẹ́ mọ̀. Kọ́kọ́rọ́ mọ́tò yìí dà. Kọ́kọ́rọ́ ọkọ̀ eléyìí. ń bo lọ́dà. Wọ́n fẹ́ lọ supermarket fẹ́ lọ ra nǹkan. Pẹ̀lú bẹ́ẹ̀ ṣe costume bẹ́ẹ̀ ṣe make up ẹ má bínú ẹ wo alákọ̀ọ́kọ́ ni wípé èyí ni ò lè work ìdí tí ò fi lè work rẹ̀ ọ̀gá tó ní àyín tó jẹ́ pé àwọn ni wọ́n ń kó gbogbo rẹ̀ sí tó ń gba bọ́dà tí wọ́n ń kó wọlé ṣe wá dé ní gbogbo àwọn ìwà tí ń bọ̀ láti bọ́dà yìí gbàgà ọ̀dọ̀ custom náà ṣe wá rí head of department gẹ́gẹ́gẹ́gẹ́ tó jẹ́ boss of the bosses iná ilé èyí ni ọ̀gá tó gbà mí sí àyín èyí ni lọ́wọ́ àpàṣẹ pé tọ̀ ẹ̀yin o bẹ́yìn ọba jáde o láti iná yàrá àgbàlejò ní living room kẹ kú ombẹ kẹ gbaná yàrá yín lọ láti iná yàrá ọ̀dọ̀ yín ó di fram ó di iná kitchen láti kitchen ó di compound ẹ lè stroke yín àyín alábàtà bá ti wá stroke kódà kẹ má gbọ́kọ̀ kó jẹ́ pé ẹ fẹ́ fẹsẹ̀ rìn jáde ni lọ́jẹ́lẹ́ Geddes Benz gate close without of band ní tí wọ́n sọ ni. irọ́ ní kí n má jáde. wọ́n sọ bẹ́ẹ̀. nínú ilé mi. nínú ilé àwọn náà. ẹ fẹ́ sọ mí dẹlẹ́wọ̀n ni. èmi kọ́ àwọn ni. ẹjọ́ mi òfin tí wọ́n sàfihàn mi lèmi ń tẹ̀lé ṣé mi lèmi ní kẹ́ má jáde ni àbí nígbà tí wọ́n wọ ọmọ nílé ọlọ́run yìí tuntun báyìí tí wọ́n ní kẹ́ má jáde ṣé ó dáa ẹ́ ìrèbí tí o. kájẹ wá lẹ́yìn náà fẹ́ jáde lẹ́yìn kẹ́yìn náà ṣe apágan oṣù apágan ẹ̀fún sẹ́yìn náà kùn sọ́dà ẹ́. ẹ má bínú mọ́ ń tọ́ga rò débẹ̀ pé á tí wọ́n bá dé ẹ bá wọn sọ̀rọ̀ kẹsẹ́ẹ̀tù gbogbo mátà tó wà láàrin yín ẹ́. àbọ̀ ògbó ní jújú ti lọ àbò sí pa ọ́ ìwọ rí bí bàbá kòkòdé tí ì ṣe sùn yìí kí lè fi yàtọ̀ gbogbo ẹni tẹ́ bá ti kú báyìí gbogbo wa náà yín bákan yín máa ti. náà mo ti rí wọn pé kò yé bu mi mọ́ yé bu mi mọ́ mo ti rí ọ̀rọ̀ kí ni wà á ti ìyàwó ọ̀gá mi sọ. ìyá mo bínú èso mọ̀ pé mi máa fún ọ lóúnjẹ mọ̀ pé mi ni máa fún ọ lóúnjẹ tó sì mọ̀. ẹ̀sọ́ fi pọ́ìsì sínú ẹ̀. ẹ máa fi sí ìwà kan máa kó yọ̀jẹ̀ ni. èmi ọmọ àǹtí táyé tó kún sẹ́yìn jọ sí àbí wọ́n ń dì ọ́ ni èmi ò kó yọ̀jẹ̀ ṣé kèé ṣe oúnjẹ tó gaba jẹ lèmi ọ̀jẹ̀ ni ṣé mi ọ̀jẹ̀ ń jẹ tẹ́yìn ọmọ ọ̀dọ́ ń jẹ ni ajúra wa lọ́ọ́ ti jà káàdì kọ́ màní kú ọ̀ yàtọ̀ sí káàsì ni ebi kù ní wọ mọ́tò tí ò ní bírèkì tó bá lè kú kí wọ́n kú dànù káàsì ní wọkọ̀ tó léèsì kù ní sun 1,500 hòtẹ́ẹ̀lì káàsì ó sun 15,000 naira ajúra wa lọ ìdí ti káàsì ló dé tèmi náà lè. ó dá mọ́ bínú kí ni wàá tọ́ga sọ. ò ṣe ibi tọrọ mi ti gbà yàwó lẹ́nu òun ni wọ́n pa nẹ́bà yẹn wọ́n tán tẹ́nẹ́ ní para ni wọ́n ṣe ìkẹ́nẹ́ lè gèrè ní nẹ́bà tẹ́ńbẹ̀ ní kókó ẹ̀ ní wípé ńgbà tí wọ́n dé wọ́n làwọn fẹ́ jáde ọ̀gá tẹ̀tí instructor ẹ̀mí pétọ̀ wọn ò gbọ́dọ̀ kú òun náà lé táwọn ní ọba wa jáde ò rójú wọn wọ́n ti kún rè bálabàlà àfi bí ìgbà téèyàn kò sùn. nígbà ìyàwó ọ̀gá fẹ́ jáde kó sílẹ̀ kò fún tó o ti rí sẹ́ni epo ni. òwò lọ kúkú bá mú kọ́kọ́ tọ̀ wá ń bẹ̀ kọ́ lọ sí fún nígbà téèyàn fún mi ní ìṣòro pé tọ̀ ìyá ò gbọ́dọ̀ jáde náà lé o ìgbà tí ìyá ò jáde ni wọ́n kún mọ́jú ojú ni nígbà wọn kún mọ́jú bí ẹni tó lè tìró tó kẹ fún sẹ́gbẹ̀ẹ́ kan láìsí apá kan fún apá kan oṣù àwọn ìtẹ̀lẹ̀ ó wá di ọjà níbo ni wọ́n fẹ́ gbà. ọmọ ìyàwó ọ̀gá rẹ ni ọ̀gá yín ṣọ́ọ̀ṣì wọ̀ ṣebí ìyàwó ọ̀gá ló fẹ́ jáde. wèrè ni ṣé ìyàwó ọ̀gá ní fíìmù ló ní àbọ̀gá ní fíìmù ló ẹni ọ̀rẹ́ yín sẹ́lá abẹ̀rù abẹ̀rù ẹ̀ ń tàjẹ̀ fún. ẹ lè pàṣẹ fọwọ́ ẹ lè pàṣẹ fọgà ọkọ rẹ pé kẹ mọ fún lówó ni. padà ná n kì í má yàwó ọ̀gá mi àbí kí lọ. ọmọ ìyàwó ọ̀gá rẹ ni ìyàwó ọ̀gá rẹ kó fi sanwó oṣù kú ọ. wèrè làwọn tó ń èdè yín o èmi ò gbọ́ rárá ní kò gbọ́dọ̀ sínú máàpù nàìjíríà ó yàwó ọ̀gá ẹ̀ ní ó yàwó ọ̀gá tí mo fẹ́ yàwó lọ ọ̀gá àbí wèrè lélẹ̀ yìí ẹgbẹ́dè èdè lọ́wọ́ èdè hot is a hot language useless but not taken by force. Ire tó mi lọ́lá ire tó mi lọ́lá ojúre mi kó má débi. olólùfẹ́ mi torí tí náà ni mo ṣe padà wálé lélẹ̀ mo dẹ̀ fẹ́ kó mọ̀ pé mi ò lè láéláé ní kí àwọn tí wọ́n bá wa ṣiṣẹ́ kan máa distress bẹ́tẹ̀ àlàáfíà ẹ ló jẹ èmi lógún ìfọkànbalẹ̀ tiẹ̀ ó ní ìfọkànbalẹ̀ tèmi
ṣé wàá rí ìfọ̀kànbalẹ̀ tèmi ó ní ìfọ̀kànbalẹ̀ gbogbo àwọn òṣìṣẹ́ wa. All we want for you is good. Kò ń ṣe pé bẹ́ẹ̀ pé wọ́n disrespect ẹ̀. Ọmọ kí mi ò lè gbà kí nǹkan kan ṣe nínú ayé yìí. Everything will be fine. Ọmọ tó bá rí bẹ́ẹ̀ ni ẹ ṣe ń ṣe ohun tí tó dé hospital ló tó tají. Ọlọ́run ló yọ mí náà tó bá lọ pààyàn sí mi lọ́rùn kan. Ó náà wà kan jẹ. Wọ́n lọ hospital ń bẹ̀ tó kàn ń wá ikú mo tó ń pariwo iṣẹ́ ìṣúná tó bá ti wá ṣe tán máa sọ pé òun mọ nǹkan tó ṣeun òun mọ nǹkan tó ṣeun. Jọ̀nà, ṣé every time tó bá tu àwọn ìwà yẹn nǹkan tó máa ń sọ nìyẹn? Nǹkan tó máa ń sọ nìyẹn. Iṣẹ́ ìṣù. Yes, a ní kò tiẹ̀ yé òun gangan òun mọ̀ bí èṣù kan ló ń control òun or something. Ṣorí nǹkan ẹ̀kan tèmi ní sọ́sọ́rọ̀ yìí. A ní ṣe pẹ̀lú béèrè. Tí èèyàn bá wà tó ní mọ́tò kan, tí mọ́tò kan tó níyẹn náà tó wá bẹ̀rẹ̀ sí fún ní problem bíi jíà lẹ́ni brainbox lọ́túnla alternator injector ṣọ́kàzọ àgbẹ̀ láàrin ọ̀sẹ̀ kan kò di fún bẹ́ẹ̀ bí oríṣi mẹ́fà. Kí ló fi pé ó yẹ kí ẹni tó ní mọ́tò yẹn ṣe? Fine, tó bá yẹ pé ẹni tí Ọlọ́run fún lágbára yẹn the best thing ni kó change mọ́tò yẹn. Fantastic. A jẹ́ pé aláṣẹ mọ̀ láti ṣáà. Àbí nǹkan tó ń gbìyànjú àti sọ ni pé kí n fẹ́ yàwó mi. Wá èmi ò sọ bẹ́ẹ̀ o. Ìwọ ni kò dé lára ẹ̀ pa. Girlfriend Tokuma ń kọ́. Tokuma. Àwọn Tokuma yẹn lè jàre kò sí nǹkan tá a jọ fẹ́ máa ṣe. Ó máa ń pè mí mi kí n gbé kọ̀ lẹ́nu. Wọ́n ti máa ń rí mi ẹni. Ó ń pè ẹ́? Wow. Tó bá jẹ́ pé ọmọ yẹn ń pè ẹ́, mi bá advice ẹ pé kó o máa gbé kọ́ọ̀lì láti sìn lọ. Ìbẹ̀rẹ̀ sí ní gbé kọ́ọ̀lì. Ó lè jẹ́ ọmọ jíjì.
ológun lóye ń sá sí. Má jẹ́ làkàkà kí tó jẹun. Kí má fi ṣìlò gbà láyé. Ọlọ́run mi. Ire 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 ire. Kò ní gbọ́ fèrè ọlọ́dẹ. Fèrè ọlọ́dẹ. ilé wọ́n lè ní bàbá ní bójú bá ti mú yẹn èèyàn gbọ́dọ̀ fi orin ọdẹ àbúrò yàrá kéèyàn ò fi gbá rẹ̀ lẹ́gbẹ̀ẹ́. yéé tún gbá bá sọ àìlábí tún gbá bá sọ. ọmọ ìlú lórí cnn èyí gbé nǹkan wá. ọmọ mi dáná ní kìsìnì mọ̀ ní o ìyàwó ọ̀gá bá dé nàbà ìpẹ́pẹ́sẹ̀ wà àwẹ̀lé o mọ́ ṣiṣẹ́ kọ̀ọ̀kan mọ́ o ìwọ lọ jókòó gbogbo wa ṣe inú ilé bẹ́ẹ̀ pé màá bọ́ sí kí ni màá bọ́ sí. màdàmú ifá mọ̀ pé mi mi dáná fún inú ilé ǹjẹ́ mi rárá èèyàn fẹ́ mi fún wàhálà èsì wàhálà mi lè kọ̀rọ̀ sí lẹ́nu àwọn dẹ̀ bọ́ sí kìsìnì bá bẹ̀rẹ̀ sí ní dáná ní wàá gbá rẹ̀ nígbà bá dáná tán iyọ̀ bá já oúnjẹ. iyọ̀ já. ṣẹ́nu bí bàbá bá kó iyọ̀ síbẹ̀ kọ́ ọ iyọ̀ sínú oúnjẹ ni ẹsẹ̀ nílé jẹ. àwọn ilé ẹ̀yin lẹ bọ̀rọ̀ jẹ́ ẹ̀yin lẹ bọ̀rọ̀ jẹ́ alákọ̀ọ́kọ́ ní kọ̀yẹ́kẹ́ gbà wọ́n láyè kí wọ́n dáná fún yín. ẹ mọ̀ pé ẹni táwọn tó bá ti lọ́tì bá ti sọ̀rọ̀ straight gbogbo tèsì tí ó máa gbà lẹ́nu ẹ̀ náà kò ní lọ straight ibi táwọn bá ti wo pé iyọ̀ ti tó àmọ́ wọ́n máa sọ fún pé iyọ̀ tó wọ́n wá bu dẹ́ngẹ̀ iyọ̀ kan wọ́n já nílò èyí làwọn rò pé dàn lẹ́nu ti àwọn lọ́dọ̀ tí iyọ̀ ti bá tiẹ̀ jẹ́ nìyí. àgbàlagbà torí Ọlọ́run láìsọ ọmọdé ìwé mi bẹ́ẹ̀ ṣé mo dáná fún ọ rí kí iyọ̀ jà. iyọ̀ ẹ já tọ̀dọ̀ àwọn máa jí àpò ń gbà mí epo ó máa sàn lọ nira lérí ọ̀bẹ báyìí olú a máa lọ yí epo dà nígbà tí èèyàn yọ. ó ṣe kọ̀ǹpléènì. nígbà tí ní choice. ó ní choice. nígbà tí ní choice. ẹ tó burú jù kí ìyàwó ọ̀gá báyìí kí mi jókòó pé èèyàn fẹ́ ràn mí lọ́wọ́ tó burú jù ni. kò burú ẹ ó ti rí bó ti wá lóhun rìn ẹ mọ ń tẹ̀sí ìbò ń jẹ ẹni sì wà ń bẹ̀. ọ wà níbẹ̀. ẹ lọ mú omi lọ́pọ̀lọpọ̀ kẹ ẹ yá lù ẹ yá mi lù ẹ fomi já iná ń pè ní ìṣẹ̀dẹ̀ bọ́nẹ̀tì ọ̀bárọ̀ ẹ̀wọ̀n mi. ṣé wọlé jẹ bóyá kí n kó lọ bí kí mi gbé kú ọ. lọ gbé wá wàá jẹ ọgbà alájẹ nìyẹn. ọgbà kẹ máa pariwo omi o omi o omi o eléyìí ibu ni CNN tọ̀dọ̀ ẹ̀ ó ju ti kíní tó ṣẹlẹ̀ ńlẹ́ kí lọ táwọn CNN lo satellite tán cover kò sí ní tí ò lè mú wá ǹjẹ́ lérò pé kò lè mú wá báyìí òun ló kọ́kọ́ mọ̀rọ̀ DJ Switch wá kọ́kọ́ rí picture DJ Switch rí òun ló fi hàn mí báyìí ó tún mọ̀rọ̀ títí òun ló mọ̀rọ̀ president wa Buhari ó ní èmi o n ò tètè attend sọ̀rọ̀ protest ìgbọ́ rí gbàdé mi gbọ́ ní sí ní ìkàrò. Ó ní agbára ó pọ̀ tó bá ní òpó lọ́rọ̀ lè mú pa kí ló dé a máa níjọba ò dá wá gbogbo fúnra wa ò dá tíjọba ló tún dá tráfíkì sílẹ̀ ni kí ló wà ní ká fi sùúrù junction ọ̀tá ti mọ̀ wípé oríta mẹ́rin ni ẹ̀ ń lọ báyìí ẹ̀ ń bọ̀ báyìí ẹ̀ ń lọ báyìí ẹ̀ ń bọ̀ báyìí ká dẹ̀ rọra fi sùúrù sí àwa tá fẹ́ lọ báyìí ká lọ wọ́n wá wa gbogbo ẹ̀ wọ́n wà dín ń ta ló ń bẹ̀ kì í ṣọ̀rọ̀ 5 hours. nínú àṣọ báyìí sọ láti gbà tí mo ti pè yín yẹn tẹ́lẹ̀ ti wà lọ́nà. In fact ọlọ́run kó ṣàánú wa ní nílùú tá a wà yìí ó jẹ́ àjọ pọ̀ ní ó dà ló dé.
bá mi lè fẹ́ àti tí mo bá rẹ̀. Kí ló ṣe wá tẹ̀? Àná tí mo ṣe ráìsì, wọ́n ní ọ̀pọ̀ ọ̀bẹ. Iyọ̀. Ó ní ọ̀pọ̀ ọ̀nù ráìsì tó ṣe lára. Ó ní ó pọ̀ àbí iyọ̀ pọ̀ nù. Iyọ̀ pọ̀ ọ̀bẹ. Ó pọ̀ nù. Kò sí wàhálà. Ṣebí nígbà tó ti tẹ́lẹ̀ bí bá ti mọ̀ bí ẹ̀lẹ́bí kò yẹ kó pẹ́ lórí ìkúnlẹ̀. Ìgbà tó wá ṣe bẹ̀rẹ̀ ṣé kò dáhùn ni. Má wọlé. Má bá sọ àyè ojú ẹ̀ ló ń ṣe wàhálà. Kí lẹ máa jẹ́ kí n bá yín dáná? Èmi máa jẹ. Ṣé wọn gbé mi lápá tẹ́jọ́? Èmi ò lè jẹ oúnjẹ tó níyọ̀. Tí bá rí pé mi pa mímọ àwọn kì í ṣì máa dáná. Àbí kí ní kí tinú dáná fún mi torí kò lè fi iyọ̀ já oúnjẹ fún mi nígbà tí nǹkan ò máa ṣe. A wá fi iyọ̀ jẹ oúnjẹ tí máa jẹ tó mọ pé nǹkan wà lára mi. Ìwọ jókòó máa gbádùn tiẹ̀ kò sí wàhálà. Jókòó yà. Okay. Yeah, ó pè mí lóòótọ́ wọ́n ní kí n dúró gbé ìyàwó ẹ̀ bọ̀ ni. What's that? Yes. Yeah. Tọkùnbọ̀ mi ti ìyálé ẹni ìwọ ẹni tí mo fẹ́ fẹ́ lé ẹni. Baby. Ìyá ilé. Come on, for now. Oh, for now. Sorry, ìyálé. Yeah. Yes. Nǹkan tó ń sọ yé mi. Bóyá kò bí Google. Àbí kí n fi ọmọ rí odò orin tí ẹ sọ̀rọ̀ wálé gbọ́ mi clearly. Kí ni nǹkan tí mo sọ tí rí ń bẹ́ẹ̀ dé òkè yẹn lẹ́yìn? Kò yé mi. Kí ló dé wo ni kò yé mi tí à ń repeat ẹ̀ tó fún lines? It's in stress ọmọ mi. Kí ló dé náà tó wáyé pé ẹ̀gbọ́n ni bí akẹyọ fake earring tẹ lò títí kẹyọ síta. Baby stress yìí gan ti pọ̀ jù wọ́n ti ń jẹ́ kí n máa bínú. It's in stress baby. Bóyá kí èmi tẹ̀ bá yín ṣàlàyé fún.
àbúrò ẹ̀. Ẹ̀gbọ́n mi tẹ́ fún àtàrọ̀. Ìyàwó ẹkùnjọ́ mẹ́ta. Ṣé wàá kojú yín dán ọ? Nǹkan tí wọ́n gbìyànjú láti sọ ni pé ó ti tó gẹ̀. Ṣé ẹni tó gbọ́dọ̀ lù ìyàwó tuntun ni? Ó wá ní options o. Ó lè sún àbí kó dìde pátápátá kí ló dé? Àbúrò ẹ̀ máa stress ara ẹ̀ ọmọ sùn. That's my sister. Hi now. Ó dẹ̀ ń dì mí mú ọwọ́ ẹ̀ kan ti ń le sílẹ̀ níjọ́ mẹ́ta yìí. Ọwọ́ ẹ̀ ti di àmà mi. Your baby. Okay, enjoy night. Ó jẹ́ yà sùn ẹ jẹ́jẹ́. Kó yà sùn sí bíbá kí yà máa jẹ ẹmu dàrí. Bó bá jìbì, ire tó mi lọ́lá. Ire tó mi lọ́lá. Òkúrẹ́ mi. Bó bá jìbì. Mo wájú rẹ̀ Ọlọ́run mi. Máa fò sí dán mi kò láyé. Ẹ̀yin ológun lóye ń sá sí. Wọ́n jẹ́ làkàkà kí tó jẹun. Kí má fi ṣìlò gbà láyé. Ọlọ́run mi. Ire 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 ire. Ire tó mi lọ́lá. Ire tó mi lọ́lá. Ire mi kó má débi. Ire tó mi lọ́lá. Ire tó mi lọ́lá. Ire mi kó má débi. Ayé yẹn ni ká máa ṣọ́ra. Ajá tí ó sọnù láyé kò ní gbọ́ fèrè ọlọ́dẹ. Ọ̀rẹ́ mi, kí ló máa jẹ? Jẹun níbo? Ṣé nínú ilé tó ń gbóná mọ́ ẹ? Mo pariwo kíní fún ẹ tó. Wọ́n lè ní awí fún ni ọbàjọ́ gbọ́. Ẹni àsọ̀rọ̀ fún ọbàjọ́ gbà. Awí ìfẹ́ afọ́fúngbà ló mú wọn kọ́ wà gárìbọnù. Ẹjọ́ ẹlẹ́jọ́ máa rò kí àyín kan la mú mi wá. Ẹjọ́ ẹlẹ́jọ́ máa rò kí àyín kan la mú mi wá. Ìgbì ọ̀rọ̀ bá abẹ́yìn yọ kí àyín kí mi láàrò tẹnu mi. Ẹnu mi ra kó bá mi. Ẹnu mi ra kó bá mi. Ṣé o ti rí? Ẹnu mi ra. O ti rí nǹkan tó kàn? Wíwá àlàpà ló sọ di àmúkùfù ewúrẹ́. Ire tó mi lọ́lá. Òkúrẹ́ mi. Táyọ̀. Kó má débi. Mo wájú rẹ̀ Ọlọ́run mi. Àwọ̀lé. Sá, Máa ibo ló fò ń bá sí gbogbo mi? dán mi Ọ̀gá mi ní kí n wá sọ fún yín pé kí láì padà gbèrè kó ẹ̀ ó ti fẹ́ máa lọ sùkúrù. Bọ́dé yẹn. Ó bẹ̀rẹ̀ bọ́dì. Èmi àtọ̀gá ọ̀sọ́rọ̀ mọ́ tó jọ bẹ́ẹ̀. Mẹ́mọ̀. Mo rí pé kò necessary ni. Kò necessary kí mi àti ẹ ṣe discuss ẹ̀ kí n tó decide nǹkan tí mo fẹ́ ṣe lórí ọ̀rọ̀ ọmọ tí mo bí fún ara mi. Mo kàn déédéé rò náà ni. Mo dẹ̀ conclude pé mo fẹ́ kó máa lọ sí school. So, do you have any problem with that? Bí wípé kò sí nǹkan tí wèrè fẹ́ ṣe ń bí òkú yẹ ènìyàn o. Anyway, mi ò tí ì sọ̀rọ̀ kankan tó jọ mọ́rọ̀ nǹkan bẹ́ẹ̀. But ó jọ pé o ti ń ṣíwájú ẹlẹ́dẹ̀pẹ̀dẹ̀. Tó bá ipò ríra ẹbí wèrè, èmi ò tí ì máa rí ẹbí wèrè dáadáa. So, bó bá yìí sọ síbẹ̀ náà ló ṣe rí. Ó jẹ́ kí n tètè máa gbọ́ ọmọ lọ please.
Wọ́n ṣe òjòjò ṣùgbọ́n. Ìwọ́n tó gbọ́ gbọ́gbọ́ ló ń fòjòjò báyìí. Má bá àwọn ẹgbẹ́ ìjà. Fojú sí ìwé ẹ̀. Gbà wípé tó bá ṣẹlẹ̀ sí ẹ, tó ṣẹlẹ̀ sí mi, wọ́n nífẹ̀ẹ́. It's okay, we're not love you. Please, come on, left for me now. What's all this now? Let's see any warapa. Like I got to do good for you. Bàbá padà yálé kò ní. Gbogbo àwọn tó lé kò pápátá wọ́n gbọ́dọ̀ ra rú. Oye, nígbà tẹ́lẹ̀ mi bá há tọ́wá títí náà ó dọ̀. Nígbà tó bá yá, yóò kẹ̀gbọ́ ọkọ̀ lẹ́ńbẹ̀ ni a gbé kẹ̀kẹ́ jáde náà bòtù. Nígbà bá délé ìyàwó yóò bèèrè pé ọkọ̀ ọ̀dà. Á lóun sọ ọkọ̀ ọ̀nà. Òun sọ ọkọ̀ ọ̀nà kẹ̀kẹ́. Á bọ̀ ọ̀dà. Ọlọ́run o. Ẹ má lọ wá o. Sọ́ọ̀rì ẹ̀yẹn lọ wá. Bàbá ni ẹ má lọ wá. Ẹ̀yẹn má dà wọn lóhùn. Ẹ̀yẹn lọ wá. Ẹ̀jẹ̀ ìwòye tí mo wù. Olómẹ́rì mi yìí. Òun ni ọ̀jẹ́ kéré mi ó pé mọ́. Ó ti ẹ̀dọ́ ayé ńlá. Ọ̀nà àbí ọ̀lọ́. Agbọ́sọ̀ sí. Ẹlọ, ẹ máa fọ́. Àwọn àpọ̀ tuntun. Tàbí ó kí ẹ máa fọ́ ẹ̀jẹ̀ fọ́. Wọ́n bẹ̀rẹ̀ sí Màmí sọ fún yín pé bọ̀, ẹ má bọ̀, ẹ má bọ̀. Ẹ̀yin ò yẹ kẹ́ bẹ̀rù mi tí ò ti dẹrù. Èmébí ọ̀nà tẹ́tìrìn tó yẹ kí yóò ṣàjòjì sí ọ̀dọ̀ yín. Ẹjọ́ tẹ̀ wá ìka kó sì jọ ká pàtàkì. Ẹ má bínú. Eré kò ṣàlàyé bá ṣe máa rìn. Ẹ pẹ̀lẹ́. Ṣé ẹ rí ẹyin tíráàpù kí n gbà bẹ́ẹ̀ mọ̀? A rìn. Ẹ gba ẹyin Lẹ́kì kọjá. Lẹ́kì tí àwọn yóò fi lọ protest. Nígbà tí wọ́n protest tí wọ́n wá dà wọ́n àmì wábẹ̀. Nígbà wọ́n dà wọ́n àmì wábẹ̀, àwọn wá sọra wọn di lútà. Wọ́n lútà àwọn ọmọ ọlọ́mọ bẹ̀. Ọlọ́run ni ó kó gbogbo wa yọ. Nígbà tó yá, àwọn woodlum tó ẹ̀kan bẹ̀rẹ̀ ni wọ́n bá bẹ̀rẹ̀ sí ní san gbogbo police station lẹ́kọ̀ọ́. Ṣé ó yẹ kí wọ́n máa bá nǹkan ìjọba jẹ́? Wọ́n tó wá ṣe bẹ̀bẹ̀ ń gbà wọ́n ṣe èyí tó burú jù. Wọ́n bá wọn dẹ̀ ọ̀dọ̀ kábíyèsí wa lọ láàfin ọba. Wọ́n bá lọ gbọ́pàá. Wọ́n gbọ́pàá wọn kó bàtà. Wọ́n wá tó ní wọ́n sọ sí Jumia. Rí Jumia náà ti ń polówó ọ̀pá àti bàtà. Ó máa ń bá àwọn ìlú àrùn ẹ̀yìn ìkọ̀kọ̀ ìfàt. Ẹ̀rù tẹ́lẹ̀ sọ sí. Káàtì wá sọ pé àlejò wá ń tẹ̀lé wa kọ̀ọ̀kan. Ìbéèrè ní wà ní. Ẹ ti dé járe. Ó lọ ṣíwọ́ lẹ́ ń sùn. Ẹ tún wá sùn, ẹ tún wá jẹ rárẹ̀ ìyá àti. Ẹ ní pọ́blẹ́mù o. Ẹ ti ní injury ẹ̀ tí fura. Káàtì gbọ́ pé ní history yín wọ́n sọ pé ẹ ní skọ́skán. Ẹ gbé gbogbo ẹni ó ṣì lọ járe. Bẹ́ẹ̀ bá ní skọ́kọ́ yẹn wọ́n ní kọ́kọ́ lọ yín má pè ní. Tó bá ṣe pé mi ò fẹ́ ṣe ọkọ mi ni. Pẹ̀lẹ́ ìyàwó ọkọ. Ẹ wà wọn dà. Ta ni ìròyìn tó máa wọ ẹnu sí mi lára. Àmọ́ ti ní pé wèrè orí yín máa bóyá bọ́ bá. Èmi ni wèrè ló fẹ́ jà. Èmi ni wèrè ló fẹ́ jà. Mọ̀mọ́ kí ló lọ bù ọ́ pa? Àwọn ẹ̀rọ kí ló ọmọ kékeré wọlé? Àwọn ọmọ mi yẹ ìwọ ni wọ́n náà bá yẹ. Ìlọ́wọ́ ni wọ́n ṣe é léṣe. Àwọn ẹni tó. Ìwọ
ìrẹ́nu wa bọ́jà sára ní àṣẹ ogun. Sufi kí ló dé tó dá omi sí mi lára. ẹ gbà mí èmi kẹ. àwa mélòó la wà níbi rẹ̀ sọ pé ò dá omi sí mi lára. ẹ wo bí tẹ́mi wà síbi tẹ́yìn wà á jìnà síra wa lẹ́kìtì jìnà sẹ́lẹ̀kọ̀. ẹ kí ló wá ṣé wọ́n da omi láti sky ni. èmi kọ́ ẹ wo gbogbo àwọn ahoro bẹ́ẹ̀ ń dáadáa o kò tí ń sáyé èdè o. ọ̀dẹ̀ ẹ wọ́wọ́ mi ń bolo mi wà ń bẹ̀ is it a water is it not dry is it dry báwo lèmi ṣe fẹ́ dá mi sí ńlá. so ìwọ kọ́ ló da omi sí mi lára. èmi ò dá mi sí ńlá. àbí òjò dárọ̀ sí sáì dọ̀dọ̀ mi. ọ dárọ̀ sọ́dọ̀ yín òjò dárọ̀ ni òjò pagilápàkẹ́ dápàkẹ́ sínú fíjé ẹ̀pẹ̀lẹ́ òjò tí ò sú tọkàn déédéé rọ̀ ni this is mysterious tàbí mysterious èmi ò rí eléyìí o. àbí ẹ̀yin àwọn àtológun ń bára wọn fa wàhálà yìí èmi mọ fẹ́ lè rí eléyìí àfìgbà tèmi lọ sọ́nà sẹ́yìn jọ̀kẹ́ tí ẹ̀yin òjò rọ̀ lápá ọ̀sán báyìí òjò rọ̀ lápá òsì ṣé ẹni náà tó ti wá ń ṣẹlẹ̀ ẹ̀yà yín ni. àfi bígbà tí fúlàní tí wọ́n bá ń da màálù lọ báyìí tójò wá ń dá pa fúlàní tójò ọ̀pá màálù èyí ló ṣe fọ́gà báyìí èyàn yín tó bẹ̀rù bóyá ọ̀gá àtàwọn Yemọja wọ́n ti ń bára wọn fà kẹ́kẹ́ nù. These days, mo notice pé mo ń react sí omi. Omi? Yeah. How? Like tí mo bá gbé omi nínú fridge, ká zoom pé ice ti wà nínú omi already. Tí mo bá gbé sẹ́nu mi délé báyìí, ó máa di omi gbóná ni. Are you serious? Tí mo bá bu omi tútù tó ń tutù gan tí mo fẹ́ fi wẹ̀, immediately tí mo bá ti ń bù sí ara mi báyìí, ó máa change, ó máa di omi gbóná. Me understand me, mo nǹkan tó ń ṣẹlẹ̀. Please, I really need it. Like, mo need the test. Ẹ jọ̀ọ́. Omi tútù àdomi gbígbóná. Bẹ́ẹ̀ni. Ẹ̀dẹ̀ feel pé kò ń ṣe assumption. No, ó ń domi gbóná kankan ni. Mi kì í ṣe ọmọ ìkéré doctor. I know what I'm saying. Hold on. Okay. Nurse Funke. Yes, ma'am. Get me a very cold water, please. Very cold one. Okay. Mi lè mú ara mọ́ ló jẹ́ kí n wá báyìí. Mo believe pé mo ní test. Yes. Thank you. Thank you. Eba. Very cold one. In fact, also ní hands. Ẹja kẹmu. Tó fẹ́ wo bí ara yín ṣe ń rí àsìkò. Kọ́lọ́n kó ṣàánú ni. Fat, ṣé o fẹ́ máa jẹ́ kí o ti ní Okay.
Kí ló ṣẹlẹ̀? Doctor, ó ti bọ́ mi láwọn. Like, ẹ wá wọ́n mi. Ó ti jọ mi láwọn. I said it. Kò yé mi náà. Please help me out. Help me. Ẹ jọ̀ọ́. Omi tó ní eyes. Bẹ́ẹ̀ni. Ó boyín láwọn. Bẹ́ẹ̀ni. Ẹ jẹ́ kí n lọ kí n lè ráhùn tó tún nínú ojú mi lọ. Doctor, yeah, I'm fine. You know nǹkan. Mo fẹ́ sáré béèrè nǹkan lọ́wọ́ yín ni. Mo ní patient kan níwájú mi báyìí. Wọ́n ń react sí omi. Tí wọ́n bá sọ àìsẹ́nu, lẹ́sẹ̀kẹsẹ̀ ó máa domi gbóná. No, like seriously. Yes, mo tẹ̀ tún fún wọn ní omi tó tutù dáadáa tó tún ní ice. Lójú mi tẹ́ bá rí wọ́n sáré ní bọ́ọ̀lù àwọn wọn ni. All right, okay, máa pè wọ́n. Ẹ ṣé. Yeah. Àwọn náà wọ́n understand àbí? Yeah, wọ́n ní kò yá wọn pé kí n pẹ̀lẹ́ mi. Irú nǹkan tó ń ṣe yìí ó strange. Kí ló ní ń gbóná mọ́? Omi tààbò nínú físà àti máa bù sẹ́nu. Ó ń gbóná bí omi tí wọ́n gbé kaná. Ó ṣe ti ó bẹ́ẹ̀ ní físà. Ń gbóná bí omi tí wọ́n gbé kaná. Ègbóná rárá. Tó bá yá omi ojú rí ọmọ gbóná. Tó bá sì èrè gbóná kan yọ síta báyìí. Mọ̀mọ́. Ẹ wo ẹ tètè wá nǹkan sí kókó pé torí yóò fẹ́ mi fẹ́ra bí abẹ́bẹ́ wọn. Ẹ jọ̀ọ́, ẹ má jẹ́ kó fẹ́ mi fẹ́ra bí abẹ́bẹ́. Ẹ jọ̀ọ́ ẹ gbà mí. Yíyẹ ọmọ ló ń gbọ́ ọmọ. Ẹ jọ̀ọ́ torí pé tó sáwá bá náà ló dá ṣe wá sábà yìí. Ìyá mi wo tó wá sábà Ọlọ́run nìkan bàbá tó sáwá bá ló tó sáde ló tó sátọ̀. Àmọ́ sá ọ̀nà àbáyọ kan wà. Ẹ jọ̀ọ́ kí lọ́nà àbáyọ náà? Dúró níbi tó dé yẹn. Lọ sí rí oyin. Tálẹ́ ní gbogbo oyin wá fún mi. Ẹnu. Ṣé ẹ fi tọ́ mi lọ? Ìyá mi, má jẹ́ kó dà padà. Má jẹ́ kó dà padà. Má kì í. Èmi mọ̀ kò ṣe ẹ̀. Àwòyó oníyàn ní dáàbò arúgbó olókùn ayaba ọ̀kẹ́rẹ́ àwòyó dàbọ̀ dákun yé àpòlọjà oníyànrin èmàjà yeye ọmọ abiyamọ ti retí ìgbé. Àwòyó ọlọ́run ọ̀run dágun dábọ̀ àwòyó. Àwòyó abiyamọ ti retí ìgbé àwòyó ọlọ́run ọ̀run dábọ̀ àwòyó. Olórí, ṣé àmọ́ kókò sọmọ ènìyàn tí ń ṣọkọ olúwẹ̀rí tí bá jẹ́ jẹun? Bẹ́ẹ̀ ni olórí, ó rọrùn láti fẹ́ ọmọ mi, kò rọrùn láti fẹ́ olú omi. Nídìí èyí, tó bá jẹ́ gàrí nìkan lè bá rí, ó máa mú gàrí lọ. Mo ti ṣetán láti fi ara mi ra ọlá fún ìlú. A jẹ́ pé ẹ ní lè lu ọlà mọ́
ní orílẹ̀ ayé. Ó yé mi, ire ti tó fún mi, kó ní ọlá, kó ní ọlà, kó ní ire gbogbo. Olórí, ó jẹ́ wípé ẹ máa ní àárẹ̀ ara kan tí ó máa dànù láàmú. Bẹ́ bá ṣe ń jẹ̀rora tó, bẹ́ẹ̀ ni owó ọkàn yóò mọ̀ pọ̀ sí. Olórí, ṣé ẹ ti rú ọ̀rọ̀ yìí dáadáa? Mo ti rò dáadáa, ohun tí mo bá fẹ́ ni kẹta mi fẹ́. Tó bá jẹ́ bẹ́ẹ̀, má tẹ̀lé lórí sí gbogbo ibi tó bá ń lọ. Ire tó mi lọ́lọ́! Ire tó mi lọ́lọ́! Ire tó mi lọ́lọ́! Jíjí tó jí ló fi lọ́lá, ọ̀nà tó rìn ló fi kò fà lọ́nà. Adé Ọ̀rúnmìlà lọ́jọ́ tó lọ sọ kòkò òṣì kúrò lórí akápò rẹ̀ tó lọ gbádìí owó lé lórí. Ó tó gẹ́ fún ọ lónìí àti gbádìí owó lé ọ lórí. Gédégédé kan kì í jẹ́ kọ́kọ́ yó. Ànímọ́ owó, ànímọ́ ọlà. Gbogbo ara ni ṣẹfúṣẹfú fi ṣàjẹ́. Tuẹ́ bẹ́yìn ọ̀kọ̀ọ̀kan bá géran torí gí ń gbà. Kò ní gbọ́ fèrè ọlọ́dẹ. Torí pé mo mọ nǹkan tí ìwé ò mọ̀, mo pinnu láti fi sílẹ̀ kó lè bá a ní àǹfààní láti lọ́lá, kó lọ́lá, kó ní èrè gbogbo. Bí mo ṣe gbìyànjú àti lọ tó, ire ò fi mí sílẹ̀, bá tí rárá mi pa, mo fi ọkàn mi lé lọ́wọ́, mo fi àlàáfíà mi wá ọ̀la fún ire. Èmi ro ire sí ẹ, wọ́n rọ́bùrú sí mi. Ọ̀nà méjì ló gbà ṣẹ̀ mí. Àkọ́kọ́, ó dalẹ̀ mi. Èkejì, ó yí àdéhùn àárín olólùfẹ́. I'm sorry. Ó mọ ìgbà tó gba ọṣẹ lọ́wọ́ àfáà, mọ ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta tó fi lo ọṣẹ. Èrò ọkàn ẹni pé ọṣẹ tó gbà lọ́wọ́ àfáà, mo rò pé òun ló ṣe sábàbí tó ṣẹlẹ̀ sí mi. Àti wípé mo rò pé òun ló ṣe okùn ọ̀la fún ẹ. Ọ̀dàlẹ̀ ni ẹ́ torí nínú ọkàn ẹ. Ó ti fi obìnrin tó nífẹ̀ẹ́ sí ṣògbọ́n owó. I'm sorry. Àdéhùn tó bá mi ṣe ni pé ò ní fìgbà kọ̀ọ̀kan fi mí sílẹ̀. Ǹjẹ́ o mú àdéhùn ṣẹ? Tí mo mú ṣe báyìí. Yóò mú ṣe ní ìmúṣẹ. Mo máa mú ṣe báyìí. Kò ní kí n dáríjì ẹ. Dábọ̀ yèyé olómi dákun, mo fomi bẹ olómi. Ṣùgbọ́n torí àwọn ẹni bí ẹni, èèyàn bí èèyàn, máa padà sọ́dọ̀ àwọn ènìyàn mi. I'm sorry, please. Àwọn wá gbọ́ láti òní lọ. Iṣẹ́ ọwọ́ ẹnìkan ní wàá máa jẹ. Ní ìgbàkúgbà wà nílò owó fún ọmọ mi, wà á rí owó lọ́nà tó lérò sí. I'm sorry, please. Mo fi ẹ̀mí ẹ̀, mo fi gún yèyé. Ẹ ṣe ojú máa kó mi o. Má jẹ́ owó. A ti fẹ́ràn kọjá yè báyìí. Kọ́ ọ máa dúpẹ́ lọ́wọ́ orí rẹ ni. Ajá tó relé ẹkùn lọ́rọ̀ rẹ̀.
ìyá ọmọ kìí ṣe gbogbo ewé ìrọ̀lẹ́ ìjà o gbogbo ọ̀pẹ̀sìn kọ́ ló nígbà kan kìí ṣe gbogbo obìnrin ni èèyàn máa ń yànjẹ kò tí ẹ̀ sóbìnrin tó ṣe é yànjẹ torí gbogbo obìnrin pátápátá ìyá mi kò ṣàríwá. Ọlọ́run mi fi re wá